Africa Content TV. Ògo tí mo rí táìtọ̀nà tó tọ́ máa bọ̀ kò sẹ́yìn tó máa lò ọmọ ṣùgbọ́n tàbára ẹni tó sọ pé ọmọ ṣùgbọ́n ọyá fi sílẹ̀ kò yóò rí àfàìmọ̀ bóyá ló wọ́n lẹ̀ lóńgbé kò já máa yẹ lórílẹ̀ àti rògbò òṣùpá wọ́n sì fi bọ̀dá mọ́ mọ́tò. Lórí bágún mi tí mo bá ń kọ fújì, àmọ́ kàkà táwọn onílù kan bá tún ti wá ìwà ẹ̀pọ̀. Bàbá rí pọpọ́ fújì tó ní kókó lóhun jó. Ajá kó fetí kọ ìsàǹtà àwọn ṣẹ́. Ẹ̀mẹ́rù ìjò tó lè kú ti balẹ̀ nìyẹn. Àrísẹ́ lórí bágún mi tí mo bá ń kọ fújì. Ọmọ àgàgà táwọn onílù kan bá tún ti wá wà pa. Bàbá rí gbogbo fújì tó ní tó kọ lóhun jọ. Ẹjẹ̀ kó fetí kò ní sáńtà àwọn ṣẹ́. Ìgbà àlùjọ tó lè kó ti balẹ̀ nìyẹn. Ìkòyí lọ ṣáwà bàbá àzúyá. Ìkòyí nílé bàbá máa ń gbò láàrọ̀. Kì í ṣe Ìkòyí Èkó, kì í ṣe Ìkòyí táwọn ẹlẹ́wọ̀n wọn ń gbé òǹkọ́ lélẹ́yìn, Ìkòyí ẹ̀ṣọ́ lélẹ́yìn. Ìkòyí kì í jọ tuntun. Olùkòyí kọ́ba ojú oyè ìpẹ́. Oyè bàbá dẹ́gbẹ́ wíjì náà bá fi jẹ́. Olùkòyí kọ́ba ojú oyè ìpẹ́. Olùkòyí ni. Olùkòyí kò yẹ ẹ̀ṣọ́ o. Ìkòyí ọba lè pẹlẹ mọ́ ọ. Ìkòyí ilé ọtí ní pèyí là wá wá. Tàbí pé oyè bàmà dẹ́gbẹ́ wíjì náà máa fi jẹ́. Olùkòyí kọ́ba ojú oyè ìpẹ́. Oyè bàmà dẹ́gbẹ́ wíjì náà máa fi jẹ́. Olùkòyí kọ́ba ojú oyè ìpẹ́. Olùkòyí pẹ̀pẹ̀pẹ̀ ló ń ṣe lára. Ọba yìí wà látà oníkì wà pẹ́. Olùkòyí pẹ̀pẹ̀ ló ń ṣe lára. Mọ̀pẹ̀ mọ̀pẹ̀
ọba ìbọn lábá orí kì í wà pẹ́ ọdún kò yí pẹ́pẹ́ lòún ṣe lára. ọba kò yí ẹ̀ṣọ́ bá orí kì í wà pẹ́ ọdún kò yí pẹ́pẹ́ lòún ṣe lára. àwọn ìlọ́kọ́ bàtà mi wá. Òṣùpá wò ká wọn jáyé kò jẹran kúná. Ẹtùtù bẹ́ẹ̀. Bí yóò bá ju méjì mẹ́ta tó jẹran tó jọkà ó ti yó. Wọ̀gbà wọn bá yí kò jẹran kúná. Kẹ́yìn pọ̀ lẹ́nu bí àwàwà ìyẹn ò jẹran kúná. Bí yóò bá ju méjì mẹ́ta tó jọkà tó jẹran ti tó. Àjọkọ̀ dìde asinmi padà. Ìsọ̀rọ̀ mẹ́nu kúrò ló lè má ṣe jù bá lọ́dí àwa. Ọ̀rọ̀ tó bá ti bá ṣe jù àbájẹ tẹ́. Kí ló ló kọ eégún? Ó jọ dìbò eégún yẹ̀wò. Ìkòyí la ṣáwà sínú Peter Agbóngbó. Ìkòyí ilé bàbá ìsúlẹ̀yà. Iṣẹ́ Ìkòyí táwọn ẹlẹ́wọ̀n wọn ń gbé òun kọ́ lélẹ́yìn Ìkòyí ilé gbọ́ngàn lélẹ́yìn. Ìkòyí lọ́balọ́ba Ìkòyí lóye lóye. Ìkòyí lọ́balọ́ba ilé lóye lóye. Òṣùpá ọba ńlá. Kábíyèsí ni wà pẹ́. Pápápá lòun ṣàrán ìrọ̀lá. Olúkòyí kábíyèsí ni wà pẹ́. Bìrìgbè ṣàlómi ọkọ̀ ọ̀gá. Olúkòyí kábíyèsí ni wà pẹ́. Bìrìgbè lómi ọkọ̀ ọ̀gá. Olúkòyí kábíyèsí ni wà pẹ́. Akọ̀dé máa ń dẹ́ni àjíkí ẹ̀. 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 Olúkòyí dẹ́ni àjíkí ẹ̀. Akọ̀dé máa ń dẹ́ni àjíkí ẹ̀. Akọ̀dé máa ń dẹ́ni àjíkí ẹ̀. Akọ̀dé máa ń dẹ́ni àjíkí ẹ̀. Adùn mẹ́jẹ̀ adùn náà mi ń kọ́nà. Oyinbo yìí mi ìyá mi ń kọ́nà.
obìnrin ọlọ́jà obìnrin nǹkan náà. Gbogbo ẹ̀yin àjẹ nínú fíìmù gbogbo ikọ́ náà.